Sele. Ẹ wá gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ níbí. Wọ́n ní, when I came to Yoruba land, I had no TV. Paul and Jude ran back to Jos and left me until the Yorubas gave me my first show in Ilorin before I set my house up. I asked all my Igbo brothers for 30 million. No one ate, but my Yoruba wife's dad gave me the 30 million naira. 90% of successful Igbo men cannot tell their success story without acknowledging the impact of Yorubas and Yoruba land. Yet, these people dislike Yorubas, denigrate Yorubas, orchestrate plans to vilify Yorubas as bad people, distort Yoruba history, and demean Yoruba culture and tradition. Yorubas wholeheartedly took these people in as brothers and sisters, but today, the same people are the ones orchestrating how Yorubas will fall so they can shine. They forget that Yorubas are spiritual people. Ọ̀rọ̀ tó ń jáde láti ìkan lára àwọn P-Square, ó ṣáà máa ń gbọ́ P-Square. He get us, they do me. He dey do me, oh, he dey. Peter, Tom àti twin brother, tó ń jà lọ́wọ́lọ́wọ́, àti Jude tó ń dàrin wọn rú. Peter tó fẹ́ Yorùbá, Lọ́lá tó ní ìyàwó ẹ̀ nítorí ọjọ́ orí ti ìyàwó ó ju tòun ọkọ lọ ní àwọn family ọmọ Igbo náà ṣe sọ wípé láyé àwọn ò ní welcome ẹ̀ as their wife sínú family wọn. Òun ló kọ kíní síta wípé ní ìgbà tójú ń pọ́gún òun tóun ò jámọ́ nǹkankan ordinary TV ní Lagos State òun ò ní. As a matter of fact, twin brother òun Paul tó ń jọ ní problem ńsìn àti Jude brother àwọn tó ń dàrin wọn rú àwọn méjèèjì fi reverse gé lọ́dún náà lọ́n wọ́n sá padà sí Jos ní north níbi tí wọ́n ń gbé. Ó ní first show tó máa kọ́kọ́ gbà láyé òun tó máa make owó díẹ̀ Yorùbá ló kọ́kọ́ fún òun nílọrin. Ìgbà tó ń fẹ́ shoot orin òun pé gbogbo àwọn ọmọ Igbo tó ń lówó tó ní business tó jẹ́ business tycoon. Ó ní kò sí anybody tó yá òun lówó. Òun ní di 30 million naira. Bàbá ìyàwó òun tí àwọn family tí àwọn Igbo láwọn ò gbà wípé kò fẹ́ǹsìn òun ní ó kó 30 million naira lẹ̀. Ó tún wá jẹ́ kó yé ìwà tèmi further wípé 90% ọmọ Igbo tó ń pariwo òun lówó òun fucking rich lónìí. Kò sí bó ṣe lè sell, kò sí bó ṣe lè sọ story success wọn láì mention Yorùbá àbí ilẹ̀ Yorùbá. Ó ní àwa Yorùbá a mú àwọn ọmọ Igbo gẹ́gẹ́ bí brothers and sisters a fìfẹ́ hàn sí wọn. Ó ní ṣùgbọ́n the same ọwọ́ ìfẹ́ tá nà sí wọn tá sọ wọ́n di brothers and sisters wa àwọn ni wọ́n orchestrate bí gbogbo nǹkan ṣe máa bàjẹ́ fún ìran Yorùbá táwọn á máa ṣe jàgídídòdò pé Ọlọ́run ti mú wa. Lẹ́nu ọmọ Igbo ló ti gbọ́. Ṣùgbọ́n àlàyé mi yàn ní tí ìyẹ́ lọ títí. Ó ní láti gbọ́ fídíò ẹ̀ tẹ̀lé mi kó wá wò kó gbọ́ nǹkan tó wà. And you are still going to Yoruba churches. By now, you are still a member of Mountain of Fire, Winners, Deeper Life. What name them? You are an Igbo and you are still a member of a Yoruba church. I laid generational curse on you and your generations. It shall not be well with you and your family. You are an Igbo and you are still conjoining yourself to Yoruba churches upon what is happening in Nigeria. An Igbo sensible man and woman, an Igbo sensible person, you are still worshiping under the umbrella of Yoruba man's church. I lay generational curses on you. It shall never be well with you, your family, your generations. Yes. Because the more you guys go away, the better for us. Because you guys are leeches. You guys are leeches. You are everywhere, constituting nuisance, propagating nonsense. And every Yoruba child will never grow old. Yes, unapologetic about it. Every Yoruba child will never grow old. I don't wish you to get old. You die as a youth. If I begin to talk about patterns and structures of tribes or people, one of the worst people are Igbos. When I say worse,
When I say wars, many of them, you know, Yoruba people, they respect their king. They can lie down. And that's why they have great kings in Yoruba land. You go to Edo State, you see Oba of Benin. You go to the north, you hear about Sultan of Sokoto. But in Igbo land, you don't have any such, no revered king in Igbo land as a whole. No revered king that if you come out to say, hey, this, and it will be that. No, if he says, you will see a billionaire that will challenge him. You know, majority of the Igbo people believe in their money. When the Igbo talk, I say, Keyona, Kego Nekongwe, Ojiego. Are you sure you are hearing me? Yes, sir. They are one of the worst people when it comes to honor. Yoruba, they will dobale. Hausa, when they see their king, they will lie down. They see someone greater, they will lie down, Rankadede, and all of that. Igbo. Hold on, you didn't hear the name SUV, Okwote Keneze. You know the meaning of Okwote Keneze? That means the one that stands to greet the king. That means if they go there, they will shake the king. You see people like Obasanjo president, when they go to Oni of Ife. Have you seen the video where Obasanjo prostrated? And Obasanjo is senior to Oni of Ife by age. But Obasanjo knows that you cannot fight an institution. It's not just Oni sitting on that throne, it's deity sitting on that throne. Yes, sir. Yeye Yorùbá ronú o, ẹ jẹ́ ká ronú. Wọ́n ní Yorùbá sọ́ra wọn di bọ́ọ̀lù fáráyé gbá, bọ́ bá gbá wọn sókè wọ́n tún gbá wọn sísàlẹ̀. Àbẹ́yẹ ẹ̀ ráyé wa báyìí. Èmi ò ní sinmi, mi ò ní rẹ̀wẹ̀sì. Ọ̀ǹtí tí ìran kóòtù ajíire ilẹ̀ Yorùbá tàbá gòkè àgbà, gbogbo ìdẹ̀tí àánú, gbogbo rádaràda rọ́bìṣì tí wọ́n fi ń lọ̀ wáì, tí gbogbo wa tají ta dúró bó ṣe yẹ ká ṣe dúró. Then I will rest. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu àwọn ọmọ Yíbò. The hatred is damn too much. Peter Pisco ọmọ Yíbò confirm. Òun ló ń sọ síta. The kind of hatred tí ọmọ Yíbò tí wọ́n ní sí àwa Yorùbá ó ti pọ̀ jù. Tó bá wá sọ wípé irọ́ ni nǹkan tó sọ tí mo kà nísìn. Jọ èyí tó fi ti ara ìgbọ́ yìí nǹkan. Ìwọ tó jọmọ ògidì ọmọ kóòtù ajíire ilẹ̀ Yorùbá, wọ́n bú ìyá ẹ̀, wọ́n bú bàbá ẹ̀, olóòtí ìkú, wọ́n ti kú wọn, ó ti kú hàn tí ìsìn ẹni. Ìwọ tó jọmọ Yorùbá ojúlówó, bóyá o fẹ́ wọn lọ́kọ, àbò fẹ́ wọn láya, àbáwọn ni best business partner ẹ̀, àbẹ́ ẹjọ́ jẹ́ best friend, àbẹ́ ẹjọ́ jẹ́ colleagues. Mi ò ní kẹ́ má ṣe bẹ́ ṣe ń ṣe, ṣùgbọ́n jẹ́ ká face reality. For once in your life, face reality. Bá mi bèrè lọ́wọ́ business partner tó jẹ́ Yíbò, bá mi bèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ tó fẹ́ tó jẹ́ Yíbò, bá mi bèrè lọ́wọ́ ọkọ ẹ̀ tó jẹ́ Yíbò, bá mi bèrè lọ́wọ́ neighbor àbí best friend ẹ̀ tó jẹ́ Yíbò wípé kí ni Yorùbá gan rà nígbà àwọn tá a sanwó, kí ni ẹ̀ṣẹ̀ tó le tó báyìí, kí lógun tó le tó báyìí, wípé wọ́n jọ force wa forcefully láti máa pè wá ní wọ́n Nàìjíríà. Ṣé àwa ni northerner tí wọ́n bá yé Nàìjíríà jẹ́? Kí ló dé? Ọ̀rọ̀ eléyìí ó ti kúrò lórí wípé ayé ìgbà Biafra war bàbá Létà Awólọ́wọ̀ ó wá mú ìdí àkànsílẹ̀ ẹ̀kẹ́ là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà irọ́ ni gbogbo rubbish na nonsense yẹn wọ́n kàn wá orúkọ tó fẹ́ sọ ajá láti pè ní dìgbòlugi láti lè rí panikán pa without justice. Èmi ti ṣe findings dáadáa kúlẹ̀kúlẹ̀ lórí ọ̀rọ̀ Biafra war ọdún náà lọ́hùn. Ẹ má já tútùkùtù. Ojúkú gan tá ń pariwo pé bàbá yín tó kó yín sẹ́ tó tì yín sẹ́nu kínní. Ọ̀rọ̀ mà pọ̀ ńbẹ̀. Ibẹ̀ kọ́ ni mo torí ẹ̀ wá. Bọ̀ ẹ bá mi bèrè lọ́wọ́ wọn. Kí ló fa hatred tó báyìí? Ṣé ń gbọ́ bó ṣe ń gbé wa ṣépè? Ṣé ń gbọ́ bí wọ́n ṣe ń gbé wa ṣépè? Wípé àfi kí ìran Yorùbá kó kúrò lórí ayé, kó kúrò nínú ayé. Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tí mo máa ń sọ fún yín? Mo ní ó ṣe àwọn ọmọ Yíbò bẹ́ẹ̀ ni wípé everything including orúkọ Yorùbá yẹn kó má jẹ́ titi wa mọ́. Anything Yorùbá, ilẹ̀ Yorùbá, gbogbo nǹkan Yorùbá kó jẹ́ titi wọn.
àwọn wa máa jẹ́ Yorùbá lọ. Ṣé wọ́n believe pé tán bá gba gbogbo nǹkan Yorùbá, àṣà, ìṣe, èdè, ẹwà, everything àtorúkọ yẹn Yorùbá yẹn táwọn bá wá ń jẹ ṣọ́rọ̀ èpo ó máa jẹ́ fún wọn bó ṣe báwa ṣe àwa ta ní nǹkan ni kò yé wọn. Hatred ti di wọ́n létí ó ti jẹ́ kó wà blind. What is this? Ẹ wo bó ṣe ń gbé ẹ̀yin ọmọ Yorùbá ṣépè. Ẹni ọmọ Yíbò tó bá lọ attend ẹni Yorùbá pastor tó ní church. Ẹni Yorùbá church tó jẹ́ wípé pastor tó wà ńbẹ̀ ọmọ Yorùbá ni. Ẹni Yorùbá church tí pastor Yorùbá bá ti ń lead tí ọmọ Yíbò bá lọ bẹ̀. Ẹ wo èpè tí wọ́n ń gbé yín ṣẹ́. Ẹ wo bó ṣe ń dárúkọ gbogbo àwọn churches tó jẹ́ wípé Yorùbá ló dominate ńbẹ̀. Ìgbà ẹ̀yin tẹ́ bá lọ bẹ̀, ẹ wo èpè lẹ́nu wọn, ẹ wo ọ̀rọ̀ òfò àtàdánù. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ dákẹ́, gbogbo nǹkan lẹ máa ń dákẹ́ lé lórí. Mi ìríru yín rí ni. Débi wípé àwọn ọmọ Yíbò gan-an tún sọ wípé kí ló ṣe àwa Yorùbá. Àìmọye fídíò lọ́wọ́ mi. Wípé ṣé àárí trade tó ń ti ọ̀dọ̀ àwọn ọmọ Yíbò wá ni? Mo ní mo kúkú rí. Kí la fẹ́ ṣe? Ìwọ̀nba tí mo ṣe lálàyé báyìí, àìmọye láti mú mi lọ́tà. Dára. Ṣé nítorí kan sọ wípé ẹ kìí ṣe tribalism ni practice tribalism kìí ṣe tribal bigot kan lè má sọ wípé ẹ kìí ṣe tribal bigot òun lẹ ṣe ń ṣe bí alábòsí torí àbòsí ni mo rí tẹ̀ ń ṣe. Ìdí tẹ̀ ṣe lè jẹ́ kí ọmọ Yorùbá ká dúró ti àwọn ọmọ Yíbò yìí káwọn wọn ká fi àṣẹ ẹnu àṣẹ ká yí ẹnu po ká tà wọ́n láṣẹ kọ́rìn wọlẹ̀ kọ́rìn wọ́n gbó lọ́dẹ̀hùn. Ó ní mi ò mọ̀. The reason why tẹ́ ṣe iṣẹ́ fún àwọn ọmọ Yíbò ní upper hand ní ilẹ̀ Yorùbá is what I still don't understand. Why they cannot do the same thing to us in their own area. You see our life? Kò sí ọmọ Yíbò tó máa lóun wà successful lónìí láì ní history àwọn ọmọ Yorùbá àbí ilẹ̀ Yorùbá nínú. Yet, èpè ni wọ́n fi ń san fún wa padà. Ṣógun láyé ni. Kí la rà nígbà wọn tí mo bá wá sọ fún yín wípé ẹ̀yin ọmọ Yorùbá kí ló dé nọ́dánà wọn ò fẹ́ rí yín àwọn eléyìí náà wọ́n gbógun tì yín àwa ládẹ tí sùn tá à ń sùn fọ́fọ́tìfọ́n yìí tá a dẹ̀ ń hanrun tí bá sọ fún yín wípé the same àwọn ọmọ nọ́dẹ́ Fúlàní yẹn Fúlàní àti àwọn ọmọ Yíbò the same attitude ló wà lọ́wọ́ wọn kì í ṣe fún àwa Yorùbá nìkan anyway they are in the whole world ṣé ẹ rí problem tí Nàìjíríà sì kò ṣe gbogbo anyway ó ti wẹ̀ tí wá generate pé gbogbo Africa but ká sọ òtítọ́ tó bá ní wọ́n gbógun ti àwọn Nigerians in South Africa iṣẹ́ owó àwọn ọmọ Yíbò ni name that country in Western world no tí ò ṣe àwọn ọmọ Yíbò náà bá bẹ̀jẹ̀ fún Nigerians that is how they are yet they will look for someone or somewhere to put their own problem láti gbé sórí ẹni yẹn pa àwọn ni cause of the problem tá bá wá dúró tí wọ́n lọ́rùn bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ lẹ́mìí o wọ́n lẹ́mìí bẹ́ẹ̀ ṣe wò wọ́n yẹn o tá bá dúró tí wọ́n ní ìṣẹ́jú kan a máa gbé wọ́n bẹ̀rẹ̀ sí ní form victim they are coming for us it is because we are Igbo but èyí tí wọ́n ṣe ń sìn àwọn ọmọ Igbo ẹgbẹ́ wọn rí o ní under comment section bí tó ti ṣe fídíò yìí tó bá rí bí wọ́n ṣe ń gbé Yorùbá ṣépè yìí lọ wo comment wọn bẹ́ẹ̀ all of them love it they like it even Yorùbá tó wà bẹ́ẹ̀ gan lè comment kò lè sọ̀rọ̀ ẹ wáyé wa ṣé ibi tí Yorùbá ti wáyé yẹ tàti dìdìrìn tàti ń datọ́ lẹ́nu àbòsí ibi tábòsí bá wa dé lélẹ̀ don't worry ojú wa máa tó bó ó ti mọ̀ pé bẹ́ẹ̀ ni kọ́kọ́ là ń lọ ó yá tẹ̀lé mi kó tó wá wọlé. Ọlọ́run ti bá yín lé àwọn alákatakítí Ọlọ́run ti lé wọn wọlé they are looking for a means to stage a comeback. ẹ má jẹ́ kán lo ọ̀rọ̀ ọmọbìnrin Wasilat yìí láti fi comeback o they are planning wọ́n rí i pé ayé ti rí àwọn tán wọ́n ti cast àwọn ayé rí wọn pé àwọn eléyìí ò ní nǹkan kan tí wọ́n gbé dání ju pé wọ́n á dàyé rú lọ pẹ̀lú gbogbo tí wọ́n ti ń fàbọ̀ this same group àwọn ní á pé àlejò wá bàdàn tá a pariwo ń jọ sí o àwọn náà ní ideology wọn ń lójọ táwọn tí wọ́n kó ọmọ l'Ógbómọ̀ṣọ́ àwọn ní á dá wàhálà sílẹ̀ ní oríṣi ìlú 5 nílẹ̀ Yorùbá wọ́n rò pa àwọn ti jẹ lọ kọ́lọ́hun tó gbèrú yín dìde bẹ́ẹ̀ nìyẹn sì ń bá mi sọ̀rọ̀ nìyẹn. Èmi náà wá lọ sí péèjì Wasilat tí ó ń jẹ́ Adéọlá tí ò kí ẹ̀ lórí TikTok mo wá lọ wò ẹ wo ohun tí mo rí. Àjẹwà mi wá o mo máa ti ṣe tutù. Bisimilahi walhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah. Lórí ọ̀rọ̀ Wasilat mo bẹ̀ gbogbo àwa mùsùlùmí tá a bá ti tọwọ́ bọ ọ̀rọ̀ Wasilat ipe justice for Wasilat ẹ jẹ́ amẹnukú ń bẹ̀. Lórí fídíò tí mo post The Prince Exchange ó kọ́mẹ́ǹtì sí under fídíò tí mo post ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tó sọ mo fẹ́ kà kí gbogbo wa náà kájọ gbọ́ torí nínú ọ̀rọ̀ tó sọ mo wá wò pé ọgbọ́n wà nínú ẹ̀
ṣùgbọ́n kí n tó ka ọ̀rọ̀ tó sọ Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti sọ ọ̀rọ̀ kan nínú Suratul Hujurat. Ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ wípé ya ayu allazina amanu ẹ̀yin tẹ́ gba èmi Ọlọ́run ọba gbọ́ in ja'akum fasiqun binaba'in fatabayyanu táwọn ọmọdàrú èèyàn tí wọ́n bá wá bá yín binaba'in tí wọ́n gbé ọ̀rọ̀ kan wá bá yín tí wọ́n gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kan wá fún yín Ọlọ́run fatabayyanu ẹ ṣèwádìí dáadáa o. Nígbà tí mo rí kọ́mẹ̀ntì Da Prince Exchange yìí mo wá lọ wo prófáìlì Wasila gangan fúnra rẹ̀ tó ń jẹ́ lórí TikTok Adéọlá tí ò kí ẹ̀ Allahu Akbar. Ṣùgbọ́n kó tó di pé mo lọ wo ẹgbọ́n tí Da Prince Exchange tó comment. Da Prince Exchange sọ wípé una just make people dey talk Islam down. Most of you doesn't deserve to born to Islam religion, I swear. This old guy you are all setting camera talk anyhow for, is she even a Muslim at all? Has she ever practiced Islam? I check her page. I see say she even go Osun Osogbo. Her page still get all these dirty emotional moments. Nothing even indicates or points her to Islam. Even her username on this so-called TikTok isn't even Wasilat. It is even Adéọlá tí ò care. Means Adéọlá wey no care about anything. Leave what belong to Kesar to Kesar. She carry phone go the video scenario where her grandma, and even her mother no fit try. Let her face the consequences. Eléyìí ni nǹkan tí Da Prince Exchange tí ó comment sí abẹ́ fídíò mi. Ẹ jẹ́ ká wá wò ní tòótọ́. Nínú nǹkan tá a kàn bíbá yìí nísìn, a rí wípé ó mú ọpọlọ wá díẹ̀. Èmi náà wá lọ sí péèjì Wasila tí ó ń jẹ́ Adéọlá tí ò kí ẹ̀ lórí TikTok. Mo wá lọ wò ẹ wo ohun tí mo rí. Ajé wá mi wá o nílé ayé. Ajé wá mi wá o mo mà ti ṣe tutù. Ajé yálé mi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀. N tí mo rí lórí prófáìlì Wasila tó ń jẹ́ Adéọlá tí ò kí ẹ̀ yìí, ó wá jẹ́ kí n mọ̀ yí pé òun náà ò ṣẹ̀ mọ́ bá wọn lọ ṣe. Kì í ṣe mùsùlùmí. Tàbí kó jẹ́ apá kan mùsùlùmí, apá kan oníṣẹ̀ṣe. Tí ìsìláàmù dẹ̀ jẹ́ kó yé wa wípé mùnáfíkí ni irú àwọn èèyàn báyìí. Gbogbo àwa tí a ti ń sọ wípé justice for Wasila ẹ jẹ́ amẹ́nu kò ń bẹ́ẹ̀. Kódà tí a bá wo níbi fídíò tí wọ́n ti ń interview ẹ̀, tá a bá wo bí fídíò yẹn, a rí wípé ìjáàbù mọ́ńkele tó wọ̀ gan gbogbo abíyá rẹ̀ ló ń show. Ẹ wá lọ wo profile ẹ̀ látòkè délẹ̀, kò sí kankan tó ti ń lo ìjáàbù. Kò sí kankan tó show appearance Islam bẹ́ẹ̀. So ó ti fi hàn yí pé ó kàn fẹ́ máa fi 400,000 tí wọ́n gbà lọ́wọ́ ọkọ ẹ̀, ó kàn fẹ́ máa fi àtàkì àwọn olóòṣà ni. Ara kan náà ni wọ́n, nǹkan kan náà ni wọ́n. So ẹ jẹ́ kí wọ́n mọ lọ yanjú ẹ̀. Kò sí ọ̀rọ̀ justice for Wasila ń bẹ̀ mọ́. Tó bá wá mọ̀ pé òun fẹ́ di mùsùlùmí òdodo gẹ́gẹ́ bí mo ṣe wí nínú fídíò mi tó kọjá, yóò ṣẹ̀ wẹ̀ sínú ìsìláàmù, yóò ṣẹ̀ wá kọ́ kí ni wọ́n, yóò ṣẹ̀ wá kọ́ nípa ìsìláàmù gan tààrà. Ìgbà yẹn láṣẹ ìwẹ́kọ̀ mọ̀ sínú ìsìláàmù. Ṣùgbọ́n ní tó ti ń bá bọ̀ tẹ́lẹ̀, ó ti fi hàn ìtàn rí lórí prófáìlì ẹ̀ yìí, ó ti fi hàn yí pé alájọṣe ni òun àtàwọn olóòṣà tẹ́lẹ̀ o. So Ọlọ́run fi ọ̀rọ̀ lọ́rọ̀ kó má fi gbá wa lẹ́nu o. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Oloolu àti Wasila padà bẹ́yìn yọ, ó tún tú àṣírí tí ìwà àtẹ̀mí ò mọ̀. Lórí Wasila Olúwa gba ọpẹ́ wa, lórí Egbo Oloolu Olúwa gba ìyìn. Ìwọ náà ní òun, àbọ̀ ọ̀rọ̀ àṣírí ńlá tó tú ni. Bàbá Kéwù gba gold, ẹ kú iṣẹ́ o, Ọlọ́run á gbé yín níjà o. So àwọn sẹ́ẹ̀tì tí wọ́n invite Sheikh Ahmad Gumi láti north tó gbé wá sí Ìbàdàn tí gbogbo wa pariwo pé kí lẹ lọ gbé wá Áfíríkà lẹ gbé wá sílẹ̀ Yorùbá, olórí àwọn terrorists, minister for terrorism ní northern part of Nigeria lẹ gbé wá ṣe kí ló ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, kí ló dé ní Ìbàdàn, kí ló ṣẹlẹ̀ Ìbàdàn tó ṣe jẹ́ Gumi lókàn. Ẹ mọ̀ bí wàhálà yìí ṣe ṣẹlẹ̀, àṣàwọn náà wà brain behind it. Àṣírí yín tú. Bàbá Kéwù gba góòdì ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́ lẹ́ẹ̀kan sí. Àwọn ajígini arìn òhò wọjà ṣẹ̀bẹ́ mọ̀ páwọn big mummy ló ń jẹ́ bẹ́ẹ̀, oríkì wọn ni. Àwọn bíi Shitu, bàbá Shitu àgbàlagbà yẹn tó lóun fẹ́ become governor tó padà withdraw, tó ní tóun bá become governor tẹ dìbò fóun ní Ọ̀yọ́ state òun á fún yín ní sharia. Àwọn bíi Gumi Ìwó, Gumi ọba Olúwo and so on and so forth, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ó ní bàbá Kéwù gba gold ń jẹ́ ká mọ̀ wípé àwọn ni wọ́n wà brain behind nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Wasila. Ṣé wáré lè tàṣírí tó tú? Ṣé ti rí? Ẹ̀yin lè wà lórí nǹkan tó ṣẹlẹ̀ lórí ire. Mo wí o. Padà lọ wo àwọn fídíò tí mo ṣe ní ìgbà tí wọ́n gbé Gumi wá. Mo ní wíwá tó wẹ̀, mo ní ẹ̀yin Ọ̀yọ́ state ẹ kú oríire o. Torí eku ò ní ké bí eku mọ́, ẹyẹ ò ní ké bí ẹyẹ mọ́. Àbí mi ò sá?
mo ní tó bá yá nísìnyí wọ́n á bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ransom, wọ́n á máa kidnap mo ní school, wọ́n á máa kún àwọn ọmọ ní school. Mo wá tún wá tẹ̀síwájú, mo ní wíwá Gumi tó wá, mo sọ, mo ní wíwá Gumi tó wá, mo ní Gumi ò kàn wá lásán, ó wá lóòṣì terrorist group àwọn mufti Ìwó, àwọn ajígínárì òwòjà kọ́kọ́ sí wọn, àwọn fẹ́ bẹ̀rẹ̀ jihadist tí wọn nílẹ̀ Yorùbá, terrorist, àwọn á lè máa kidnap àwọn ọmọ school bọ́n ṣe kidnap ní north, wọ́n á lè máa gba ransom. Tó bá wá sọ wípé irọ́ nìkan tí bàbá Akéwùgbà Gold Zombie wípé wọn mọ̀ sí ọ̀rọ̀ Ọ̀yọ́ state. Ìgbà tí wọ́n kọ́kọ́ kó àwọn tó tọ́kọ́ kúrò tó lọ kó tó kidnap ní Oríire local government, ìgbà tó máa make demand kí náà kọ́kọ́ wí, wọ́n ní governor làwọn fẹ́ bá sọ̀rọ̀. Bóyá Mákindé àtàwọn wọn padà sọ̀rọ̀, máa rí yẹn dèní lẹ́ni. Ṣùgbọ́n lẹ́yìn pé fẹ́ bá governor sọ̀rọ̀ tó dẹ̀ máa mú bíìlì jáde wípé nǹkan tó máa gbà kan tó free àwọn toríire. Ṣó ìrántí wọ́n bẹ̀rẹ̀ sharia nàláì. Ẹjọ́ àwọn wo ló múra sharia kankan nílẹ̀ Yorùbá? Gumi mufti Ìwó, Gumi Ọbọlúwo, Gumi Shitu, Gumi ajígínárì òwòjà àti gbogbo kọ́kọ́ sí wọn yẹn. Kí ló tún béèrè? Wọ́n béèrè fún Hilux, wọ́n béèrè fọ́pá, wọ́n béèrè fún oúnjẹ, wọ́n wá béèrè fún 1 billion. Torí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ establish títí wọn terrorist group tí wọ́n tó fi máa dà wá láàmú nílẹ̀ Yorùbá, tá máa kó àwọn student bó ṣe ń jí wọn kó ní northern part, wọ́n á máa fi gbowó lọ́wọ́ federal àti state. So ẹ̀yin state ilẹ̀ lẹ́wà brain behind Oríire, àṣírí yín tó ayé yín bàjẹ́. Mo sọ mo lè máa ṣẹ̀sìn ilẹ̀ Yorùbá, onílẹ̀ á fi yín ṣẹlẹ́yà gbogbo aṣọ yìí ara yín ọ̀run àbọ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tọrọ pé èèyàn ní ẹ̀yin Gumi Ìwó Ọbọlúwo àti gbogbo yín, wọn ò mọ̀ wípé fẹ́ wá dáná sun ilẹ̀ Yorùbá ni. Ṣẹ́ráyé wọn, ṣẹ́ráyé wọn. Tó bá jẹ́ wípé ìgbà tó sọ wípé ìgbà tí gbogbo wa pariwo pé kí lẹ wá gbé Gumi ṣe, wọ́n nígbà tí gbogbo èèyàn condemn wípé ó lọ pay ransom fáwọn terrorists, ó ṣe kíníkan. Ẹjọ́ kí ló kan àwa àti gbé wá sílẹ̀ Yorùbá? Kí ló dé tẹ̀lé àdẹ̀sí conference call àárín ara yín bẹ̀ kẹ́ bèrè nǹkan tẹ́ fẹ́ bèrè bẹ̀? Tí ó bá jẹ́ wípé gbé Gumi wá kó wá lọ́ọ̀ṣì terrorist group ti yín àti jihadist group, nǹkan tẹ́ ṣe àbálọ àbábọ̀ ẹ̀ náà ẹ padà strike ní Oríire. Ìkéyíkàdé lè rí àwọn machineries tẹ́ máa lò. Ẹ wo gbogbo nǹkan tó kọ́kọ́ demand kí gbogbo wa tó yarí. Tó bá yẹ pọ́kọ fún wọn ni, ṣé ẹ̀rí pọ́n ti yẹn establish, wọ́n ti ní wọ́n á ní ọ̀kadà, wọ́n á ra ọ̀kadà nínú 1 billion, wọ́n á ra àwọn ọ̀pá tó wà sophisticated, wọ́n á ra oríṣiríṣi nǹkan àti many things. Lẹ́yìn ìgbà yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní lọ máa kidnap gbogbo àwọn student káàkiri, gbogbo kìíní yẹn á wá gbilẹ̀, ṣùgbọ́n lẹ̀kùn mú wọn lọ́wọ́. Kí ló gbọ́ ká pé Uga Gold sọ? Wọ́n láwọn náà orchestrate nítorí gbogbo kìíní yẹn àgbà nílẹ̀ Yorùbá dúró tì wọ́n lọ́rùn àti ṣẹ́gun wọn, wọ́n wá sá sẹ́yìn ọ̀rọ̀ Wàsílà. Wọ́n tún wá rí bẹ́ẹ̀ ni opportunity pé ọ̀rọ̀ Wàsílà ti yọjú, ẹja àlọ́ an opportunity. Ìgbà tọ́lọ́ máa bá ti yín jẹ́, onílẹ̀ tó ti débẹ̀ ṣáájú yín. Ege nìrẹ onílẹ̀, mo wé ege nìrẹ Ọlọ́run mi, mo tó fún rẹ onílẹ̀. Onílẹ̀ lẹ kóòtù àjíire tó fún rẹ, kùndùsì rẹ. Ẹ wo bó ṣe fi wọ́n ṣẹ̀sìn. Kan tó jẹ́ mọ́ pé àwọn mufti Ìwó náà tó ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ni wọ́n ṣe justice for Wasilat. Ìgbà tọ́lọ́run máa bá ti yín jẹ́, wọ́n wà lọ sórí kíní Wasila, àṣọ ọmọ ọgbọ́n ni Wasila, original ọmọ Yorùbá ni Wasila, original ní àwọn ò ṣọ̀tá ẹ̀sìn kankan, gbogbo ẹ̀sìn làwa ń ṣe. Wọ́n ní wọ́n bá tó ń kọ ayé gbẹ̀gbẹ̀ gbígbí ló ní pàpà. Wasila gbà ṣéèkì mi gba 5, mú dání bẹ̀yẹn, mú dání dáadáa, má fún anybody ọmọ gbọ́n nìyẹn. Àwọn fúnra wọn náà wọ́n padà wá àbẹ́yọ̀ gbọ́rọ̀ lẹ́nu wọn. Wọ́n láwọn ò ṣe mọ́. Wọ́n láwọn ò ṣe justice for Wasila mọ́, ipe bí Wasila ṣe nẹsẹ̀ kan sí ìṣẹ̀ṣe ló wẹ̀sẹ̀ kan sí inú mùsùlùmí, as a matter of ìṣẹ̀ṣe gbóná jẹunjẹun. Ó wá wọ́n pé kìíní tó dàbọ̀rùn gan, wọ́n ń wa bí yẹ̀ lẹ́yìn ẹ̀yìn alábòsí. Ẹ kọ́ sí dànù, àṣírí yín ti tú ọ̀ọ́bì, alẹ́ lè rí bí sá sí. A ti sọ fún yín, ẹ máa lọ sí Iran kẹ́ lọ gbébẹ̀, ẹ máa lọ Saudi, ẹ máa lọ North bí ní tòsí ọ̀dọ̀ yín.
rí bí kankan lọ ibẹ̀ ni kankan là ń lọ tẹ̀lé. Treatment team of Sele Specialist Hospital Akure and the patients here at the facility. We want to sincerely appreciate your good picture. Yeye Dara Omoluabi in a family foundation in Germany. For your thoughtfulness, for being good to the citizens of the state. For you know you have forgotten your people here in Nigeria. For you to have this good mind and a kind of, let me put it that way, a kind of good mind towards your people here in Nigeria. For you to stretch forth your hand by assisting those people in need, we want to sincerely appreciate you. We pray that you will not be stranded in the journey of life there in Germany. Àwọn tó wà ní bíbá tí wọ́n ṣiṣẹ́ ní Sele Specialist Hospital Àkúrẹ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ yín gan-an ni o pé bẹ́ẹ̀ ṣe lọ pé kì í ṣe bẹ́ẹ̀ lọ ṣe máa bọ̀ pé ẹ kéré oko délé o tẹ bá lọ́mọ tẹ fi sílẹ̀ síbi tẹ fi ìyàwó lẹ̀ sí ẹ̀ ní gbàburú nípa wọn ẹ̀yin tẹ ẹ̀dẹ̀ wà lọ́hùn náà wọn ò ní gbòkú yín ránṣẹ́ sílé o bẹ́ẹ̀ ṣe lọ láyọ̀ ẹ̀ bọ̀ láyọ̀ ọwọ́ ẹ̀ mà ní kó sí pàkútẹ́ àwọn ìjọba ìlú òyìnbó o ẹ̀ mà ní ṣẹ̀wọ̀n lọ́hùn o ẹ̀ ní ṣẹ̀wọ̀n o gbogbo nǹkan tẹ̀ ti ní dáradára ní Nàìjíríà á tún máa gbèrú sí i Ọlọ́run á máa gbọ́ àdúrà yín á máa gbọ́ ẹ̀bẹ̀ yín bẹ́ẹ̀ ṣe ṣàánú fáwọn èèyàn Ọlọ́run nínú àánú rẹ̀ á ṣàánú fún yín gbogbo nǹkan tẹ́ bá ń fà ọkàn dáníyàn sí Ọlọ́run á ṣe fún yín pẹ̀lú ìrọ̀rùn o ẹ ṣé gan ni adúpẹ́ gidi o ẹ ṣé gidigidi náà fáwọn tíìmù náà tẹ́ rán sí wa wọ́n ṣe ojú yín wọ́n dẹ̀ tún ṣe pé ẹ̀sìn bíbà yìí bẹ́ẹ̀ ṣe trust wọn tẹ́ ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe rán wọn náà ni wọ́n ṣe jíṣẹ́ fún wa so inú wa dùn gidigidi wọ́n wá jẹ́ kí iṣẹ́ yẹn náà kó rọrùn fún wa náà àti ṣe adúpẹ́ lọ́wọ́ wọn náà o pé àwọn náà pé wọn ò ní dààmú o wọn ò ní wà ní ipò ìdùbúlẹ̀ o wọn ò ní dáwọ́ fún wọn kí wọ́n tún jẹun o ilé wọn á rójú o ọ̀nà wọn náà á ráyè o. ẹ pẹ̀lẹ́ máa náà fún yín láti àti fowó yẹn sí ibẹ̀. Last bed yẹn. ẹ jẹ́ wá kó méjì sí báyìí. wọ́n fẹ́ lọ kó méjì sí. Ẹ wò sá, ṣé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká máa dùn nílé? Ẹ bá fi footmat náà sí. Dáàdì. Màá sọ fún PM tó bá ti dé. Okay. Yes.
Wọ́n wá sí láti ìlú Germany. Yèyé dára Ọmọlúwàbí Foundation Family láti ìlú Germany. Òun lálẹ́ká fún yín ní kékeré kan. Tàbádẹ̀ kí n fún ní iye owó tó bá wà nílẹ̀ ẹ̀ka. Wọ́n á fi confirm bóyá òótọ́ ni bóyá fún yín àbí àfijíṣẹ́ torí àwọn kan wà àwọn oníṣẹ́ tó ò ní jíṣẹ́ yẹn. Mílò wà ń bẹ̀, mílìkì wà ń bẹ̀, 5 alive wà ń bẹ̀, owó tún wà ń bẹ̀. So èyí tí ò bá ti pé ẹ sọ síta fún wa kí wọ́n bá lè gbọ́ pé ò ń ṣe o. So afẹ́mi. Oya mẹ́ta mẹ́ta. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ bá ṣe ń gbà. Ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Ẹ̀ka owó yẹn ṣówó yẹn pé 5,000. Ẹ máa kà á. Sọ́ba ṣe ń fi ìwé àti ìgbà gbàdúrà. Ẹ máa sọ fún pé. If the money can be 5,000. So tí owó yẹn bá. Ọmọlúwàbí family orí lóye o, orí lóye ọmọ ọba orí lóye o. Bẹ́ẹ̀ ni o, gbogbo ọmọ kóòtù ajíire ọmọ ìran Yorùbá nílé lóko lẹ́yìn odi lọ́lọ́kan òjọ̀kan la máa ń ṣe àwọn iṣẹ́ kéékèèké project kéékèèké tí ò pa wá lára láti jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n mọ̀ wípé yes kò ń ṣe wípé a kàn ń rojọ́ nìkan. We truly and genuinely love our people and our land, and we are ready to make it greater. Bẹ́ẹ̀ni, ẹni Ọlọ́run bá bùn, ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká nawọ́ sí wọn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, má sọ wípé irọ́ ni àbí pé kinní kan, ìwọ̀nba tí a tún lè ṣe tí ò pa wá lára nínú Yèyé Dára Ọmọlúwàbí Family Foundation, òun náà lẹ rí tí a ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni a máa ń ṣe, ṣùgbọ́n àwọn mẹ́mbà wọn máa ń sọ pé kí n má mú ọ̀pọ̀lọpọ̀ fídíò jáde. Èyí tí wọ́n bá fún mi ní àyè láti gbé jáde, òun lẹ máa rí mi tí mo mú jáde. Lẹ́nu ọjọ́ mẹ́ta la tún wò wípé ọ̀nà wo la tún lè dá sí ní ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá. Èyí ni a fi oríkorí wípé òkè Ondo State nílùú Àkúrẹ́ ó yá adẹ̀ ti lọ àti bọ̀ àlọ àbọ̀ àbọ̀mọ̀jẹ́.